ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká bá ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin alára wa. Ìpínlẹ Ọ̀ṣun òun náà ni atẹkọ̀ létí wá láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, orúkọ tèmi náà ni Adéọlámi Ọlátúnjí Adéwẹ̀skòyìn tòótọ́. A ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ní ìjọba ìbílẹ̀ Odò Ọ ìlú Ìníṣà òun náà ni a wà báyìí. Ìníṣà ọmọ òye ọmọ àforújà ìlú wọn òun la wà báyìí. A wà ní ààfin bàbá wa Kábíyèsí Joseph Ọládùnjoyè Oyèdélé Fasikun kejì. A wá láti wá béèrè oríṣiríṣi àwọn nǹkan nípa ìlú Ìníṣà, àwọn tí ó dàbí pé ó rú wa lójú àti àwọn oríṣiríṣi àwọn nǹkan kàǹkàkàǹkà tí a ti ń gbọ́ nípa ìlú Ìníṣà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àgbà náà báyìí òun ló tó rò lọ, ọba òun ló ti yín erin fún ẹ ṣe púpọ̀, ẹ máa bá mi ká lọ. Kábíyèsí o, ẹ kú dédé àsìkò yìí bàbá wa, àsìkò bójú ọjọ́ ṣe rí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn wa nílé. Alright o, èmi ni ọba Joseph Ọládùnjoyè mọ́rọ́mọ́fọ́lá Oyèdélé Fasikun kejì Olúníṣà àti Ìníṣà. Àdúpẹ́ bàbá wa Olúníṣà àti ìlú Ìníṣà. Ǹjẹ́ kí n tiẹ̀ tó máa bá ọ̀rọ̀ lọ, kí ni ìtumọ̀ Ìníṣà? Kí la lè pè ní Ìníṣà? Wáyé ní ọ̀nà bí a ṣe tẹ Ìníṣà dó. Ẹni tó tẹ ìlú Ìníṣà ó ní Òkú, ó wá láti Ọ̀fà Èsún lẹ́bàá Ọ̀fà ní Kwara State. Ọ̀fà Èsún yẹn níbẹ̀ náà gbogbo Ọ̀fà ti ṣí kúrò tí wọ́n fi tẹ Ọ̀fà Síndó. Jagunjagun ọdẹ ní òrìṣà ńlá ni máa ń bọ. Ìgbà tí ó fi kúrò tó dáfá, wọ́n ní ò gbọ́dọ̀ fi òrìṣà ńlá, kò gbọ́dọ̀ fi ṣeré, kó kọjú mọ́. Ó wá mú gẹ́gẹ́ bí òrìṣà pàtàkì tí ò gbọ́dọ̀ fi ṣeré. Sọ́ngbà ó délẹ̀ yìí bí ó tó kọ́ dé sí, tó jókòó sí lábẹ́ igi tí ń sinmi. Ìgbín 16 lórí lérí àbẹ̀. Ìgbín sì ni oúnjẹ òrìṣà Ọbàtálá. Wọ́n ní Ifá tán dá fún un. Bó ṣe ṣe ó ti fi hàn, ó ti jáde. Níbẹ̀ ló wá kó bí ó ṣe òrìṣà rẹ̀, níbẹ̀ ló jókòó sí tó gbóríṣà síbẹ̀. Ìrúsọ jáde ilé òrìṣà rẹ̀. So tó bá lọ tó bá bọ̀, ọdẹ ni ẹran tó bá pa, kíni tó fi yan ẹran tó fi ṣe wẹ̀, àti gbogbo tó ní àtàṣọ ẹ̀, àtẹran tó bá pa àti tó ní, ó wá sọ di ohun ìní òrìṣà. Ohun ìní òrìṣà níbi tí Ìníṣà ti jáde wáyé nù. Àwọn nǹkan tó ń kó jọ yìí o, gbogbo tó ń ṣàjọ ohun ìní òrìṣà ni, òrìṣà ló ní. Gẹ́gẹ́ bí ìlú Ìníṣà, a gbọ́ wípé ìjọba ìbílẹ̀ Odò Ọ òun ni ìlú Ìníṣà wà. Kí ni tẹ́ lè bá wa rí sọ nípa Odò Ọ? Kí ni tẹ́ fẹ́ mọ̀? Bí Odò Ọ bó ṣe jẹ́, ṣé ìlú Ìníṣà nìkan ni Odò Ọ gbà kọjá ni àbí ṣé bẹ́ẹ̀ ló ti lálẹ́? Ó dà, orúkọ ń wá nítorí pé Odò Ọ kọjá lọ́dọ̀ wa. A sì ní nǹkan tó ti pàápọ̀ rí níjọ́ bí ogun tó so wá pọ̀ tá a fi ń ṣe bí ọ̀kan náà. Olúkálùkù dá tiẹ̀ wá ní ìlú kọ̀ọ̀kan. Èsì Ìníṣà nìkan ní tá à ń pè lódò Ọ àti olú bíi 15 sí 17, àti tó nílà àti tí ò nílà. Ogun pawápọ̀, wàhálà pawápọ̀, pàápàá ogun àwọn Fúlàní. Ogun míì ti pàápọ̀ ṣáájú tí Fúlàní ló wá lágbára jù, ló sì kẹ́yìn jù, ló sì sọ àpọ̀ jù, ló dààmú wa pọ̀ jù. Bí àwọn Ìbàdàn, àwọn ológun Ìbàdàn wọn máa ń ràn án lọ ládùúgbò ní. Tí wọ́n bá ń bọ̀ sádùúgbò ní Odò Ọ wọ́n fi júwe òkè Ọ̀tìn, Odò Ọ, òkè Odò Ọ, bí òkè Ọ̀ṣun kankan níbi Odò Ọ ti jáde wá nù. Èsì ìlú kan ṣoṣo, àpò ń bẹ. Ìníṣà
èkùsá, òkùà, ìkọ́sìn, òkùkù, ìgbàyè, ìyẹ̀kú, ìjàbẹ́, ìlà odò, ọ̀yán, así asábà àti gbogbo ẹ̀ ọ̀pẹ́tẹ̀. Àwọn ìlú tẹ́ ẹ dárúkọ àgbéyè, òré. Àwọn ni Odò Ọ̀tìn ló gbà kọjá. Odò Ọ̀tìn kọjá lọ́dọ̀ wa kò dódú mi. Bó ṣe wá kọjá nílùú Ìníṣà yẹn, ǹjẹ́ ó ní bí ọdún tí a máa ń ṣe fún Odò Ọ̀tìn, ṣó ní bí ìgbélárugẹ? À ń gbélárugẹ. Ó jẹ́ ọdún tó ṣe pàtàkì nínú àwọn òòṣà tá à ń ṣe tó ṣe pàtàkì nílùú Ìníṣà. Odò Ọ̀tìn jọ́ kan ó ṣe pàtàkì gan-an. Ó kàn jẹ́ pé òun ká fi tẹ̀ ní ṣàdó ni, Ọbàtálá la fi tẹ̀ ní ṣàdó. Ṣùgbọ́n gbàdábà ẹ̀ka òòṣà mẹ́ta tó ṣe pàtàkì Ìníṣà, Ọ̀tìn ọjọ́ kan. So ó jẹ́ Odò Ọ̀tìn tá a máa ń sìn. Inú oṣù kẹjọ ọdún la máa ń ṣe ọdún Ọ̀tìn. A máa ń ṣe pọ̀ mọ́ Ifá ni. Tí wọ́n bá ṣe Ifá ńjọ́ àìkú Sunday, ọjọ́ kẹta rẹ̀ la máa ń ṣe Ọ̀tìn. Ni wọ́n pè ní Ìpínlẹ Ọ̀tìn, Ìpínlẹ Ifá. Ní wọ́n bá bẹ̀rẹ̀ ọdún nílẹ̀ Yorùbá wọ́n pè ní Ìpínlẹ. So ní ọ̀sẹ̀ kan náà àjọ máa ń ṣe. Níjọ́ tá a máa ń reje Ifá, níjọ́ náà ni wọ́n ń gbégbá Ọ̀tìn. Níjọ́ tí wọ́n bá ń gbégbá Ọ̀tìn, ọjọ́ karùn-ún tí wọ́n bẹ̀rẹ̀ ọdún Ọ̀tìn ni. Ó wá jẹ́ ọjọ́ keje tá a bẹ̀rẹ̀ Ifá. So ọdún Ọ̀tìn ó ṣe pàtàkì. Àwọn ìlú tí máa ń ṣe ọdún Ọ̀tìn ní àdúgbò yìí dáǹsì gidi, Èkó Ìndè, Ìfẹ́lódùn Èkó Ìndè wà. Ṣùgbọ́n asúmọ́ra wa jọ pààlà ni pẹ̀lú Ìníṣà. Ṣùgbọ́n Ìfẹ́lódùn ló wà. Ń ṣe ọdún Ọ̀tìn dáadáa, Ìníṣà, òkùkù, ìjàbẹ́. Ṣé obìnrin ni Ọ̀tìn tá à ń sọ̀rọ̀? Obìnrin ni. Obìnrin ni. Ó bínú di odò ni. Ó láti jẹ́ pé bí àkàndá ẹ̀dá kan nìyẹn. Àkàndá ẹ̀dá ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe júwe rẹ̀, pé bóyá wọ́n mú ẹ̀tẹ̀ tó mẹ́rin. So ó bínú ló di odò. Ẹ̀gbá ọ̀tán bẹ́ẹ̀ ni ó ti di odò ló ti bẹ̀rẹ̀ kó wá sàn wá bí. Tó wá di odò tó wá tóbi dáadáa, tó wá kọjá. Ó wá kọjá bí. Bóyá òun láti pàdé báwa gan ṣe ń bọ̀ tí wọ́n ṣe bíríìjì fún tó fẹ́ dáadáa. Tẹ́ǹtì bó bẹ́ẹ̀. Níbi rélùwé. Àwọn Odò Ọ̀tìn náà tí ń bọ̀ láti báyìí ń lọ báyìí. Odò Ọ̀tìn náà. Yàtọ̀ sí pé a ní nǹkan tí a lè pè ní àwòmọ ni tó jẹ́ Odò Ọ̀tìn tó mú ìlú wa tún lókìkí dáadáa. Kí ni àwọn nǹkan mìíràn tí a tún ní tí a mọ ìlú Ìníṣà mọ́? Àwọn tá a mọ̀ Ìníṣà máa pọ̀ o. Ọdún Ọbàtálá dákọ́dákọ́, ọdún Ọ̀tìn, ọdún eégún, ọdún Ògún. Ọdún eégún tiẹ̀ lókìkí gan-an. Kó yẹ pé àjíǹde la fẹ́ kó papọ̀ mọ́. Inú eégún làbá máa wà báyìí. Bí oṣù kẹrin la máa ṣe ọdún òrìṣà àti eégún. So níta tún mọ̀ mọ́ Ìníṣà lára ni pé ó pọ̀ o. Níta ẹ bá mú béèrè wá ni. Jagunjagun ni á. Jagunjagun ni Ìníṣà. Ìníṣà ò gbẹ́yìn níbi ogun Jálumi. Àwọn ogun tó rọ̀ mọ́ Jálumi tó bí méjì mẹ́ta. Àwọn Ìbàdàn wọ́n wá gbé wa ní jàǹbí tí wọ́n á ràn wá lọ. Ìníṣà wà lára àwọn tó kún wọn lọ́wọ́ tí wọ́n fi ogun náà jà táwọn Fúlàní ò fi gba agbègbè yìí. So àwọn ológun Ìníṣà wọ́n ran àwọn ogun ológun Ìbàdàn tí wọ́n á ràn wá lọ́wọ́. Àgbẹ̀ àtọdẹ tá à ń ṣe gbogbo ojú ọ̀nà wúruwúru òkè kókóló kìnnìkan àwọn ọdẹ ilẹ̀ ní máa ń fọ̀nà àwọn ológun Ìbàdàn. Bí ìṣèrí ni bí ìṣèrí náà àwọn náà jagunjagun ni wọ́n fi rí ogun àwọn Fúlàní ṣẹ́ tí wọ́n fi rí àwọn ṣẹ́gun.
tí wọ́n fi ní aṣẹ́gun nígbà tọ́wọ́ dùn àwọn Fúlàní tí wọ́n ń sá lọ ni wọ́n rọ́lu Odò Ọ̀tìn tí wọ́n fi ń pè ní jálumi wọ̀ ọ̀run nígbà tí wọ́n kọ́ sí Odò Ọ̀tìn tí wọ́n ń bọ̀ Odò Ọ̀tìn òkú púpọ̀ so nígbà tó gun wá lé wọn ogun Ìbàdàn pẹ̀lú ti àwọn ọmọ àwọn Ìníṣà Àjàó borí ẹ̀fọ̀n láti Ìbàdàn ó ní ó jẹ́ balógun Ìbàdàn tó líìdì àwọn ológun Ìbàdàn wá so àwọn ológun ilẹ̀ yìí ni wọ́n lọ já afárá wọ́n rí i pé afárá ò sí níbẹ̀ mọ́ yàtọ̀ fún yẹn àwọn tí ń sin Ọ̀tìn àwọn tí ń bọ Ọ̀tìn wọ́n mọ èèwọ̀ Odò Ọ̀tìn tí ò gbọ́dọ̀ jẹ wọ́n fún ó wá jẹ́ kó Odò Ọ̀tìn ó ru sí i ó kún kọjá ibi tí máa kún ma so kò sí tí wọ́n lè ṣe mọ́ àwọn ogun Ìbàdàn ní wọ́n ń lé wọn bọ̀ pẹ̀lú ti àwọn tìníṣà bíi wọ́n bá kó rọ́ọ̀lù omi nídìí pé bóyá àwọn lè wẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ wá kú sómi dáhùn fi ń pe ogun yẹn ní jálumi nù ọ̀pọ̀lọpọ̀ lóyún àwọn Fúlàní tí a kún sómi Haúsá òjò Haúsá Fúlàní dáhùn fi ń pe jálumi nù so ogun wọn máa ma Ìníṣà àti pé bá a ṣe jà yàtọ̀ fún yẹn ogun míì tún ṣẹlẹ̀ nígbà tí àwọn Fúlàní lọ tí wọ́n rí i pé Ìbàdàn ṣẹ́gun àwọn wá lọ túnra mú wá wọ́n nírètí pé Ọ̀fà àti gbogbo ọ̀dọ́ wa ní lára Ìbàdàn lọ pàápàá Ọ̀fà gan ni wọ́n fojú sí lára wọ́n á gbógun wọn tún fẹ́ overrun ọ̀dọ́ wa ní so wọ́n gbógun ti Ọ̀fà Ìníṣà lọ ran àwọn Ọ̀fà lọ́wọ́ ológun Ìníṣà lọ ran àwọn Ọ̀fà lọ́wọ́ títí ṣùgbọ́n ogun yẹn náà àwọn Ọ̀fà dúró dáadáa wọn wà gbì láàrin ara wọn ìmọ̀ àwọn òjọ́ so àwọn ológun Ìbàdàn tí wọ́n wá láti ran wà lọ́nìí láti ran Ọ̀fà lọ àwọn bá lọ so làwọn Fúlàní wá fi wọ Ọ̀fà tí wọ́n ń sáàkì Ọ̀fà wọ́n pa àwọn olóyè Ọ̀fà àwọn gbajúmọ̀ Ọ̀fà àwọn ológun Ọ̀fà wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ gbogbo agbègbè yìí ni wọ́n ti gbogbo ìlú agbègbè ti túká so ṣùgbọ́n Ìníṣà ò túká ó dúró di àwọn Ìlọrin ara àwọn kan tí Ìníṣà fi lókọ tí wọ́n fi mọ̀ wọ́n nù so aṣàkọjú sí Ìlọrin akọjú ìjà sí wọn ṣùgbọ́n gbogbo àwọn ìlú yòókù wọ́n ti sá lọ wọ́n ti túká kò sẹ́yẹ mọ́ so nínú Johnson ó gbé jáde pé gbogbo ìlú bíi wọ́n sì dákọ̀ ìlú kọ̀ọ̀kan gbogbo dọ̀tí ni pé kò sẹ́yẹ kankan mọ́ kò sẹ́ni kankan àfìníṣà nìkan then òpìtàn yẹn Professor Akíntóyè historian ni Professor of History University of Ife ó ti rìtáyà tipẹ́ o ṣùgbọ́n ó wà láàyè báyìí Bánjí Akíntóyè ọmọ Adó Èkìtì ni o so òun náà sọ̀tàn lórí ìtàn ogun jálumi ni mo fẹ́ sọ nínú ìwé rẹ̀ Politics and Powers in Yorùbá land òwúrọ̀ title way but Politics and Powers in Yorùbá land ó sọ pé gbogbo ìlú tó wà lẹ́yìn agbègbè bíi ni wọ́n sá kúrò tí wọ́n sá lọ tí ò sí ẹnìkankan mọ́ pé Ìníṣà nìkan ló dúró òun náà tún ní àtúnfèsì ogun nǹkan kan tó pa méjèèjì pọ̀ Reverend Johnson òun sọ pé ogun yẹn láàrin àwọn Ìlọrin àti Ìbàdàn ni ó pè ní desultory war Professor Akíntóyè pè ní irregular war between Ìlọrin and Ìbàdàn so kì í ṣe bẹ́ẹ̀ lórí ogun yẹn láàrin Ìníṣà àti Ìlọrin ni ṣùgbọ́n later ni àwọn àbọ̀dé Ìbàdàn wá join nínú intelligence report Kìsẹ̀tíà Òṣogbo district 1934 àwọn òyìnbó bí ajẹ́rẹ̀ bí awádìí ọ̀rọ̀ ìtàn wọ́n kọ ń bẹ̀ pé wọ́n sọ̀rọ̀ ogun yẹn pé nígbà tí Ọ̀fà fọ́ àwọn Fúlàní wọ́n wá bí
pé gbogbo bí wọ́n ti kọ́ síbẹ̀ the towns and settlements around this area Odò Ọ district ìgbà yẹn Okoko wọn kàn pé Okoko district pé were deserted were evacuated only Inisa was not evacuated and Inisa held out for 2 years by that ó fi hàn pé Inisa dúró wọn kọjú ìjà sí kìnní but Inisa was eventually evacuated gbogbo àwọn ìlú bíi wọ́n evacuate wọn kó wọn lọ sí ibùdó ogun àwọn Ìbàdàn níkẹrùn military camp Ìbàdàn Ìkẹrùn ló wà ara nǹkan tó sọ èdè Ìkẹrùn pàtàkì nìyẹn so gbogbo àwọn ìlú military camp níkẹrùn Ìbàdàn military camp ni wọ́n kó wọn lọ ìgbà tí wọ́n kó wọn lọ Inisa ń jagun tiẹ̀ níbí tí wọ́n fẹ̀mí ara wọn wéwu mo ya tí ogun ọwọ́ fẹ́ sí díẹ̀ àwọn kó àtòrí àwọn ogun Ìbàdàn lọ tán díẹ̀ kù tí wọ́n bí ìsìnkìrùn torí wọn ò mọ táwọn Fúlàní lè ṣe táwọn bá lọ tán so wọ́n bá kó Inisa náà lọ bá wọn ṣùgbọ́n Inisa ti jàjàjà fún bí ọdún méjì tí ò jẹ́ káwọn lọ ní orí nǹkan kan ṣe so ara wọn kan tí wọ́n mọ Inisa mọ́ nù ara nǹkan míì tán tó mọ àwọn wọ́n máa máa ẹ̀fọ́ yánrin ẹ̀fọ́ yánrin ó dẹ̀ tẹ̀lé àfikún yòókù ẹ̀fọ́ yánrin sì rí àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀fọ́ yánrin àwọn nutritionists and doctors and medical men pé ẹ̀fọ́ tó wúlò fara ni tó wúlò fara gidigidi wọ́n ti gbéwèé kan jáde article or publication lórí ẹ̀fọ́ yánrin so ara àwọn akádá máa Inisa màmá. Lé ibi tí ẹ̀rọra ti parí ẹ̀yẹ ibẹ̀ ni ti fẹ́ béèrè ìbéèrè yìí ẹ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí àwọn ọmọ Ìníṣà mọ̀ wípé àwọn ọmọ Ìníṣà a lè pè wọ́n ní jagunjagun ọdẹ a sì lè sọ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ ṣé iṣẹ́ míì tún wà yàtọ̀ sí iṣẹ́ méjèèjì. ẹ sàṣàlẹ́sẹ̀ tó wà nílẹ̀ Yorùbá tí ò sí ní Ìníṣà ṣùgbọ́n kan wà tí Ìníṣà tún hàn tí wọ́n fẹ́ hàn tó ẹgbẹ́ wọn lọ ọṣẹ dúdú tó ṣíṣe àwọn obìnrin Ìníṣà ní í ṣe jù ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ṣe tó jẹ́ pé kódà wọ́n máa mú lọ sí Ghana àwọn ará Ghana náà máa wá rà bí so oríṣiríṣi àkójáde wọ́n ti kó jáde ń kọṣẹ dúdú yẹn tí wọ́n fi ń wo kòkòrò wọ́n ti ń wo gbogbo àìsàn ara skin diseases so ọṣẹ dúdú wọ́n máa Ìníṣà máa ọṣẹ dúdú dáadáa àti oríṣiríṣi mi àtọkùnrin àtobìnrin Ìníṣà wọ́n ń sọ̀lẹ̀ kòkò mímọ wọ́n ń ṣe dáadáa ní Ìníṣà irú màmá tó bí èmi àmà kòkò ní wọ́n mọ kòkò ní Ìníṣà dáadáa ìṣọdẹ dúdú kòkò mímọ àti oríṣiríṣi tí wọ́n máa ń ṣe lé arórí rẹ ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ pípọn tí wọ́n máa ń pè ní ṣẹ̀kẹ̀tẹ̀ ọtí wọ́n máa ń fàgbàdo ṣe wọ́n máa ń fi ọkà bàbá ṣe gíní kọ̀ọ̀kan wọ́n máa ń fi ṣe ó dúdú lójú báyìí wọ́n pè ní ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ àwọn ẹlòmíràn wọ́n pè ní pító àwọn sẹ́tà mà ní sàmànù. Àgànyìn ó dàbí pé ìbáṣepọ̀ ó wà láàrin Ìníṣà àti ilẹ̀ Àgànyìn. ilẹ̀ Àgànyìn kan ní Ghana èyí tẹ́ sí ìrántó pọ̀ gbé pọ̀ àwọn àkàrà l'Àgànyìn. ilẹ̀ kan ní Ìníṣà ń bẹ. irọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ àwa ní láìgbà tí ogun parí àwọn jagunjagun wa tí economic something ó lọlẹ̀ tó ní wọ́n ní Ìníṣà wọn jáde bí wọ́n ṣe dé Ghana nù ní tó pàápọ̀ gbàngàn jáde Igbó Ìjẹ̀bú Igbó Ẹ̀gbá Etíkun Ẹ̀gbádò ni wọ́n máa ń lọ bóyá wọ́n wá di pé wọ́n ń lọ Ghana so bí wọ́n ti dèrò Ghana nù wọ́n máa tún dèrò Ghana nǹkan tún tù wọ́n lára bí wọ́n ti dèrò Ghana kò ní àjọṣe kan bẹ́ẹ̀ lọ. nǹkan tó jẹ́ kí n dárúkọ pé bóyá irú àjọṣepọ̀ tó wà ó ní wípé ní àwọn ìlú tí wọ́n wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Odò Ọ níbí àwọn oúnjẹ tí ilẹ̀ Àgànyìn tán máa ń jẹ bíi báńkú dọ̀nkúnú
àti àwọn oríṣiríṣi oúnjẹ ní ìkókò àwọn Ìníṣà máa ń jẹ dáadáa. Bẹ́ẹ̀ ni nígbà tí òfin ẹ máa lọ lú yín ní Ghana ní bí 1970 Busa tó ṣe December 1969 gan ló gbé jáde. By January àwọn àlejò tó wà ní Ghana ti ń túká. Àwọn Ìníṣà dẹ̀ pọ̀ ní Ghana gbà yẹn. Population Ìníṣà ti ń bẹ Ghana gan ó ju population Ìníṣà ti ń bẹ ndé lọ. Tó gbọ́ wọn á dé gbogbo àtẹ̀dẹ̀ ní àtóúnjẹ ní àṣàṣà ní tó ni wọ́n kó dé. Tí wọ́n bá ń tàlejò bá ń kọjá Ìníṣà kò tẹ̀ ní fẹ́ mọ̀ pé ìlú Yorùbá ni nígbà wọn dé. Èdè tí ó máa gbọ́ gan èdè Ghana ni. So ìgbà yẹn wọ́n kó oúnjẹ yẹn dé. Dọ̀nkúnnú, banku, iyán olómi, gbogbo ẹ̀ bàbá òótọ́ ni a fẹ́ràn rẹ̀. Nígbà wọn dé yẹn àwọn ọmọ wa gan tí wọ́n kó dé àwọn ọmọ skul gan wọ́n sábà sọ Yorùbá mọ́. Èdè àná wọn máa sọ Àsàntí ọ̀tọ̀ l'Àsàntí ọ̀tọ̀ l'Àgàn. Àwọn Àkàlà àtàwọn tó dúdú tó ìlú Àkàlà àtàwọn ìlú tó yípo àwọn ní ń sọ Àgàn. Àwọn kan Kùmásí àti ọ̀pọ̀lọpọ̀ ìlú Àsàntí wọ́n ń sọ. A ní Haúsá náà lọ Northern Ghana Haúsá ni wọ́n ń sọ. Èdè náà pọ̀ ní Ghana bó ṣe pọ̀ Nàìjíríà o. Ṣùgbọ́n àwọn tó pọ̀ jù ń bẹ l'Àsàntí. Àwọn Kùmásí àwọn l'Àsàntí tẹ àwọn atúndínlẹ̀ kan Fàǹtí bí wọ́n ṣe wà náà. Àwọn Cape Coast àwọn Fàǹtí nìyẹn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí orúkọ tí ọ̀tá máa ń gbọ́ pé Oyèmọ́jọ. Oyèmọ́jọ. A máa ń gbọ́ pé Ìníṣà òkú. A máa ń gbọ́ pé Oyèmọ́jọ. Sẹ́ẹ̀rì Ìníṣà òkú ẹni ó tẹ̀ Ìníṣà ní jẹ́ òkú. Àti mọ̀ yẹn ti ṣá. Oyèmọ́jọ kọ́gílímẹ̀ ni. Ní tó sì fà á àwọn òbí òkú tó tẹ̀ Ìníṣà rí. Ìyá àti bàbá ọ̀kan jẹ́ ọmọ alára ọ̀kan jẹ́ Ọ̀fà. Ọ̀fà ló ní Mọ́jọ Arámọkọ ló ní Oyè. Tí wọ́n bá ń kí Ìníṣà wọ́n lè pè Ìníṣà Òòyè wọ́n sì lè pè ní Ìníṣà Òkú tàbí Ìníṣà Oyèmọ́jọ. Tí wọ́n bá ń kí Oyè lọ wọ́n lè má fi Mọ́jọ kún wọ́n lè má fòkú kún. Ìníṣà Òòyè ọmọ àforújà pẹ̀kí labúrújà lárámọkọ. So tí wọ́n bá fẹ́ tó méjèèjì pọ̀ ló di Oyèmọ́jọ. Ìdílé bàbá ìdílé ìyá òkú tó tẹ̀ Ìníṣà ni wọ́n so pọ̀ tá à ń fi jẹ́ Oyèmọ́jọ. Ìníṣà ni Mọ́jọ àbí Ọ̀fà ni Mọ́jọ. Àwọn Ọ̀fà ni jẹ́ Mọ́jọ. Torí pé ẹni tó sì dá ibi sílẹ̀ Ọ̀fà nígbà yẹn náà ló ti wá síbí. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ọba ní Ìníṣà ọmọ Mọ́jọ wọn máa ń pè wọ́n. Ẹ ṣé bàbá wa ẹ jọ̀ọ́ kí ni à ń pè ní àpínjí? Àpínjí. Ìlú ni ìlú àtijọ́. Bá wa ṣàlàyé ẹ̀ dáadáa. Ìlú ni alégún tí ń já pìntì kan lẹ̀. Àní eégún. Àjíǹde ló sì wá jẹ́ kí gbogbo rẹ̀ rí báyìí gbogbo rẹ̀ làbá bá. Ẹgbẹ́ wa náà lè má bà ilé kan ló wà díẹ̀ tí máa ń jó tí wọ́n sì lè gún àpìntì ilé Olúgbẹ̀dẹ ní ìkú wọn jìnnà síbí lẹ́gbẹ̀ẹ́ bí. Bẹ́ẹ̀ ma bí wọ́n ṣe lè ṣàpèjúwe àpìntì o ìlú àpìntì ó ní bí wọ́n ṣe ń jó. Ó ṣàjẹ́ pé bí nìkan Ìníṣà yìí nìkan ni. Ẹ mọ̀ o ṣùgbọ́n Ìníṣà ni a mọ̀ pẹ̀lú àpìntì ó ní bí wọ́n ṣe ń jó ó ní bí wọ́n ṣe ń jó ó nílù tí wọ́n máa ń lù sí ó ní àwọn àràn tí máa ń ṣe ìlú bí wọ́n tẹ̀ wá lè ṣe mánìsàn tó mọ̀ tí wọ́n ṣe ń jó wọn ti kú tán bí wọ́n lè máa ṣe níṣùgbọ́n máa ráwọn ọmọ Olúgbẹ̀dẹ kọ̀ọ̀kan tó lè jó báyìí àwọn tó lè lù bí tíjọ́ òun ò sí mọ́ ṣùgbọ́n ìlú dùndún wọ́n fi ń lu ìlú àpíntí àwọn èèyàn sì ń jó dẹ̀ a tún ní àwọn eégún àpíntí àwọn eégún àpíntí nílẹ̀ yìí ilé náà ló ní wọ́n tó 5 tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn bíi kí wọ́n máa ń owó ẹyọ ló pọ̀ jù lára wọn lápá lórí wọn gan owó ẹyọ ni so it's a special dance and drumming
ìtàn ìyẹn lára yìí ti jù wà lọ. ẹ ṣé gan ni àdúpẹ́ ẹ ti ṣàlàyé fún wa pẹ̀lú àwọn oríṣiríṣi ọdún ìbílẹ̀ tí ó wà ní ìlú Ìníṣà mo kàn fẹ́ kẹ́ ẹ tún bá wa ṣàlàyé ráńpẹ́ nípa àwọn ìdílé tí ó ń jẹ ọba nílùú Ìníṣà wọ́n tó mélòó àti pé irú àwọn ìdílé wo ni. ìdílé mẹ́rin ní ìjọba nílùú Ìníṣà ìdílé Fasikun ní ìdílé ti bàbá tèmi ìdílé lábòye àgbà òsì n ta ń pè lágbà òsì àgbà wùsì ni wọ́n kékeré tó di àgbà òsì so ó jẹ́ kejì ìdílé kẹta lọ láàrin oyè ìdílé kẹrin ni ọ̀tẹ́pọ̀lá ìdílé mẹ́rin tí ń jọba ní Ìníṣà. ẹ ṣeun bàbá ǹjẹ́ ó ní bí èèwọ̀ kan téèyàn bá wá láti ìdílé ọba tí kò gbọdọ̀ gbìyànjú láti ṣe tàbí bóyá bí èèwọ̀ tó tiẹ̀ kó gbogbo ìlú Ìníṣà papọ̀ tí ọmọ Ìníṣà tí ò gbọdọ̀ ṣe. ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní jọ̀ǹjọ̀ǹ àwa délé ọba àìfi èédú ṣeré a sì gbọ́dọ̀ jẹ ẹ̀fọ́ òdú àwọn tí mo lè sọ tó ṣe pàtàkì nù àwọn tó tún jẹ́ èèwọ̀ ni bí àwọn tí ń sin ọ̀tìn wọn ò gbọ́dọ̀ ọkà bàbà wọn ò gbọ́dọ̀ jẹ wọn fi ṣẹ̀kọ ni wọn fi pòkọ ní sẹ́wọ̀n wọn máa ń ṣe ẹ̀kọ bàbà tí wọn máa ń ẹni tí máa ń ṣe odò ọ̀tìn bẹ́ẹ̀ náà àti Ọ̀ṣun wọn gbọ́dọ̀ jẹ ọkà bàbà àwọn èèwọ̀ tó wà ní sàmì olóògùnkó ewé ìkọ́mọ̀ olóògùnkó ewé òfo tí wọ́n bá fi ewé òfo tí wọ́n bá gbin ẹ̀rùn wọ́n ẹ̀kọ́ àgbọ̀dọ̀ jẹ́kọ́ ṣùgbọ́n àwọn tí ń sin ọ̀tìn ló bá bí jù àtúnfà àwọn ilé ọba ọ̀tá bá ti bá wọn sin ọ̀tìn anybody a lè jẹ́. ẹ ṣeun gan ni bàbá wa àdúpẹ́ ẹ kú ohùn látàárọ̀ ẹ kú àtótónu kí wá ní ìmọ̀ràn yín fún ọmọ ìlú Ìníṣà olùgbé Ìníṣà àti Odò Ọ̀tìn Nàìjíríà lápapọ̀ kí ni ìmọ̀ràn tí. ìmọ̀ràn mi ni pé ká má ṣọ̀lẹ ká sì nífẹ̀ẹ́ ara wa àwọn ẹ̀sìn kọ́ wa ká tẹ̀lé kódà àti ẹ̀sìn ìbílẹ̀ àti ẹ̀sìn ti gbàgbọ́ àti ti mùsùlùmí ẹni tí wọ́n ń kọ́ wa ká tẹ̀lé ká má ṣọ̀lẹ ká sì má máa hùwàkíwà bí olè jíjà àìsòótọ́ ká kọ̀ sílẹ̀ nítorí lè gbé orílẹ̀-èdè gànù lẹ́yìn àwọn ọmọ Ìníṣà wọn ní ọmọ Ìníṣà bíi ìwà pẹ̀lẹ́ káwọn ọmọ Ìníṣà kún oníwà pẹ̀lẹ́ ìwà sùúrù kí wọ́n má ní gbéraga kí wọ́n sì kọjú máa ṣe wọn kí wọ́n má ṣọ̀lẹ kí wọ́n má ṣe mẹ́lẹ́ kí wọ́n sì fẹ́ràn ọmọ nìkejì. ẹ ṣeun gan àdúpẹ́ jẹ́lẹ̀ kan sí kó tó di wípé a ká gbogbo ètò nílẹ̀ ẹ bá wa dárúkọ yín. lẹ́ẹ̀kan sí èmi ni ọba Joseph Ọládùnjoyè Moronfọlá Oyèdélé Fasikun kejì Olúníṣà ti Ìníṣà Ìníṣà Oyèmájọ ọmọ akógbé òrajó. ẹ ṣé gan ni o àdúpẹ́ ẹ̀kan fún wa. àmín. níbi igbó àgbàlá ibi tí ó ti mọ ráyè máa wo gbogbo àárín ìlú ẹ rí i pé bọ́wà tó wà níbi bọ́wà sáwà tó wà ní igbó àgbàlá náà pè ní Adéyípo ní Ìbàdàn òun náà ni ẹ̀yà wọlé. nígbà yẹn gbá kéré so ẹ jẹ́ kí n ta kan tó wà bẹ́ẹ̀ fún àǹfààní àwọn tí. okay tí ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì. The memorial monument popularly called Captain Boss Canal in honor of Captain Boss Captain Robert Boer, who stationed at this point during the war between Yoruba and Fulani, known as Jalumi, between 1873 and 1878, which has been renovated by the people of Inisa under the aegis of the Inisa Descendants Union with the approval of government of Osun State. Is hereby commissioned today, 8 December of
8th day of November 2019 by Honorable Dr. Simeon Adebisi Obawale, the Commissioner for Culture and Tourism of Osun State. Present at the ceremony were representatives of the Nigeria Armed Forces, traditional rulers from Odò Ọ and Ìfẹ́lódù local government, and Ìfẹ́lódù local government area of the general public. Ní apá kejì ni wọ́n ti sọ nípa ẹni tí wọ́n fi ibi ìgàn ṣe àmì fún. Níbi ìtorí káàkiri. Níbi ìyá ọlọ́ṣẹ. ìyá ọlọ́ṣẹ. Wọ́n ní kí ní àmì gan. Ó tún tẹ́lẹ̀ ká. Àmì presented to Okunola Abasi, the Olúbàdàn of Ìbàdàn, the chiefs and the people of Ìbàdàn division by Major General D.Mec.S. Bruce, OBEMC officer, the commanding at the 82nd Division West African Forces, in memory of the late Captain Sir Robert Burrell, the resident and the travelling commissioner who occupied a dugout and was in charge of the machine gun on this site during the war between Ibadan and Ilorin in 1896. The unveiling ceremony was performed by Brigadier C.R.A. Suratan on the 14th March 1942 in the presence of a large gathering of chiefs and people, which included Oyèdélé Inisa, Patola Okuku, Okumoye Ikiru, Oke Ikiru, and Motade Ikiru, who were with Captain Paul Sanusi Akande. The team of Ede represented the Olúbàdàn. Ó túmọ̀ sí wípé wọ́n fi kíní ṣe àmì kíní àyà ìbọn aládùúgbàmù tí wọ́n fi ṣe àmì ogun ó sinmi fún ogun Jálúbí eléyìí tó ṣẹlẹ̀ tó wáyé láàrin àwọn Ìníṣà, Ìbàdàn àti àwọn Fúlàní Ìlọrin ní àsìkò ìgbà náà. Ó yẹ kí Kábíyèsí àti gbogbo àwọn ọmọ ìlú Ìníṣà ká lù wọ́n lọ́gọ ẹnu pàtàkì fún iṣẹ́ akíkanjú láti pa irú nǹkan báyìí mọ́. À ń sọ̀rọ̀ nǹkan tí wọ́n ti ṣe láti ọdún 1896 ní pàápàá jùlọ Alhaji Akeem Raji tí wọ́n jí ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ìlú Ìníṣà tí wọ́n fi ìlú òyìnbó ṣe ibùgbé ṣùgbọ́n tí wọn ò gbàgbé ilé nílùú London, àti gbogbo àwọn ọmọ ìlú lápapọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọn ò gbókè tí wọn ò dé òkè gbàgbé ilé, gbogbo wọn pátápátá ó la kí tá a lù lọ́gọ̀ọ́ ẹnu tí a kí wọn kú iṣẹ́ akin. Gbogbo wa pátápátá ni ọ̀rọ̀ àti ṣe ìpamọ́ fún orí ìṣẹ̀dálẹ̀ abínibí wa ló kàn. Ká má torí ipá lọ òkè ká gbàgbé ilé. Bọ́ ṣe ń dáa fún wa lókè ẹ̀gẹ́ a máa rántí ilé wa, torí ilé báyìí lábọ̀ sí mi oko. Ẹ́mbásì ti sọ lẹ́nu òwe Yorùbá ni àpò ìyá wọn ló so kọ́. Olúwabùkọ́lá Adélékè alágàsòdè yín náà rèé lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa. Àwọn ìrìn àjò eléyìí àjùmọ̀rìn ni. Adéọlámi aya Ọlátúnjí náà ń bẹ ní ààyìn yìí. Bákan náà ló yẹ kí a kàn sára sí bàbá wa tí wọ́n ṣe atọ́nà wa dé ibi. Ẹ jẹ́ bá a dárúkọ yín. Orúkọ tèmi ni Olúwakáyọ̀dé Ọmọnìyí Àgbọ̀ọ́lá. Bàbá wa Káyọ̀dé Ọmọnìyí Àgbọ̀ọ́lá láti ilé Alágbà ní ìlú Ìníṣà ń bí. Gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀yìn agbo náà, Láníyì Abíọ́dún, gbogbo wọn náà ni àkí. Ẹ má gbàgbé o, ẹni tó bá sọ ilé náà ó sàpò ìyàkọ́. Ìṣẹ̀dálẹ̀